àgbélépọ̀tá tó máa ń dá ibi padà sórí oníbi. Kí là máa ń lò fún àgbélépọ̀tá yìí? A lọ wá èékánná àtàǹpàkò ẹsẹ̀ òsì wa, ní tá à ń pè ní àtàǹpàkò ní èékánná rẹ̀, èékánná àtàǹpàkò ẹsẹ̀ òsì sí wa, òun la gé. Ẹlòmíì ò ní tó bá fẹ́ gé èékánná yẹn kò gbọ́dọ̀ bọ́kán, kò sí nǹkan kan. Sáà ti rí i pé o ti rí èékánná yìí gé láti gun kínní dégun kejì. Tó bá ti gé èékánná yìí, ògùn ti dé. Kí ló lò? Ó wá mú ẹyọ atare kan. Ẹyọ atare kan ló wá lọ̀ pọ̀ mọ́ èékánná àtàǹpàkò ẹsẹ̀ òsì, left leg. Tó bá ti lọ̀ ọ́ papọ̀, ó wá fi sí gbẹ́rẹ́ kan sáàárín orí, àárín orí gbẹ́rẹ́ kan. Bó o ṣe ń fojú wo ó kéré ní o, atátó iyọ̀ dùn. Àgbélépọ̀tá tí í ṣiṣẹ́ back to sender tó ya wèrè ni. Mo fọlọ́run búra, iṣẹ́ bàbá mi ni. O ò nílò kọ́ ọmọ dúpẹ́. Gbogbo àwọn tó bá sọ Ọlọ́run láì, èmi mo ti sọ Ọlọ́run láì tipẹ́tipẹ́. Mo rí i pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ péèjì mi, kí láǹfààní tí màá tún mú wá. Ìdínú tí ìfi máa ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lo iṣẹ́ mi, tẹ́ ẹ lo iṣẹ́ bàbá mi, tẹ́ ẹ ráyè padà, mo máa fàdúrà ràn bàbá mi lọ́wọ́ pé wájú tí bàbá mi kọjú sí, k'Ọlọ́run jẹ́ ó máa dá aṣẹ́yìn tó sì fílẹ̀ ọmọ bàjẹ́. Iṣẹ́ bàbá mi Edward ni. Àwọn iṣẹ́ tó na ọmọ ni, ọmọ na ọmọ ni, 1 man battalion ni. Sórí tó bá ti níṣẹ́ yìí la, tẹ́ máa ń perí ẹ̀ níbi tó fi máa mọ̀ ní orí ọmọ fọ́. Tẹ́ máa ń perí rẹ̀ níbi orí ọmọ fọ́. Sọ́wádìí tó rí bá ti ń fọ́ ohun, ẹ̀rọ rẹ̀ fún wọ. Gbogbo ẹ̀kọ́ ni sáré lóògùn òyìnbó wá lọ mú epo pupa kọ́ kàn sáàárín ibi tó ṣí gbẹ́rẹ́ òun sí. Ọkàn tí la fọ́ ọkàn epo pupa kan sí fèrè àárín yẹn. Ó rí pé tó bá ti fèrà, tó bá jẹ́ pé wọ́n ń perí rẹ̀ níbi ni, yàtọ̀ sí pé orí ń fọ́ lọ́nà ọ̀tọ̀ o. Tó bá ti kọ́kọ́ fi epo pupa yẹn sí orí tí ń fọ́ yẹn, ó sì lọ lè wẹ̀sì. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí fífọ́ bóyá àìróorun sùn ni àbí nǹkan míì ni, ó lè má lọ tán. Àbí kó tún fìlẹ̀, ó mọ̀ pé ó wá oògùn orí fífọ́ mi, àbí kó wá èkó oṣù kọ́pọlọ yẹn ó ṣẹ́tù. Ṣùgbọ́n kódà kó jẹ́ pé orí fífọ́ náà ní fọ́, tó jẹ́ ti pé bóyá àìróorun sùn ni, tó o bá kọ́kọ́ kán epo yẹn sáàárín orí, àárọ̀ kọ́kọ́ tù ọ́ ná, torí pé ẹ̀rọ lépo. Sọ wá rí tó o bá ti wá kán epo yẹn sórí tán, a wá dá ibi yẹn padà, bígbà tí yẹn ta nǹkan padà. Wọ́n ní iṣẹ́ yẹn dàbí òkò tá a bá sọmọ́ pẹ, lọ́pẹ́ sọmọ́ ni. Àgbélépọ̀tá tó dáa ni. Téèyàn gbọ́dọ̀ mọ́ ni lára tó jẹ́ gbajúmọ̀. Bó bá ti wá ní lára, bí wọ́n bá ń ṣàṣẹ Ọlọ́run máa kó ọyọ. Nọ́mbà tẹ́ pè mí sí rè, wọ́n náà ń wá ẹyọ̀nú, òun wá ṣínà, òun wá òṣèlè, wọ́n náà ń wá pò òṣèlú kan, òun wá pò kan lọ́fíìsì, àwọn aṣínà lóríṣiríṣi, àwọn iṣẹ́ àṣírí bíbọ̀ lóríṣiríṣi, òun wá wọ ìgbélu ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, wọ́n pe Fágbéró ọmọ Òrìṣàtọ́lá ò ní kábàámọ̀ Ọlọ́run. Wọ́n tẹ̀ tí wá dààmú rẹ̀, iṣẹ́ ọ̀tá kan lọ wá. O ti wá káàkiri síbẹ̀síbẹ̀ ọ̀tá yóò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Wọ́n pe Fágbéró ọmọ Òrìṣàtọ́lá, àbárùn ara kan ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, tó bá iléeṣẹ́ Fágbéró ọmọ Òrìṣàtọ́lá dóòpọ̀ ò ní kábàámọ̀. Nọ́mbà tẹ́ pè mí sí rè, 080 30 45 63 83, 080 30 45 63 83, 080 30 45 63 83. Ẹ má gbàgbé pé ìlú Ìlọrin náà ni mo wà. Anywhere tẹ́ ẹ bá ti ń bọ̀ wá, tẹ́ ẹ bá ti dé ìlú Ìlọrin, ẹ sọ̀kalẹ̀ ní ibikíbi tọ́lọ́run bá lọ́kọ̀ ti sọ yín. Ẹ wá gbọ́kadà àbí mọ́rúwá àbí ń tẹ́sí, ẹlẹ́yìn lọ sí ilé epo Ibrolac. Bó bá sì jẹ́ pọ́kànlẹ̀ yín gbé lọ́wọ́, ẹ ní kọ́lọ́kadà kan júwe ilé epo Ibrolac fún yín lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo yẹn, ẹ dún wájú ilé epo yẹn. Ẹ kọ̀yìn sínú ilé epo, ẹ kọjú sí títì lọ́dà, ẹ wá wo apá àlàáfíà, apá òsì bí òpó náà méjì ní other side, ẹ rí transformer kan, ẹ wà á rí
fọganáísà kan lára transformer yẹn Alhaji Hasan lórúkọ fọgá yẹn ẹ wà rí sáńbọ̀dù mi lára transformer yẹn Òrìṣàtọ́lá Ifágbénrún Herbal Medicine Limited junction ti transformer wà tí fọgá wà tí sáńbọ̀dù mi wà ní wọ́n ń pè ní Olú Guest House junction anybody tẹ bá lọ́dọ̀ fọgá yẹn ẹ bèrè ilé Ifágbénrún ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú o mọ̀jà sùn o tọba ilé yajú lẹ́tẹ́nìkan pa ọ́ wò ó èyí tàn wọ́n tọrọ ọ̀dárí jẹ́ ẹ̀ṣẹ̀ o yóò sì rá àánú gbà lọ́wọ́ Ọlọ́run tiẹ̀ lọ́tàn generation tiẹ̀ ti parí àti pa fáìlì tiẹ̀ dénú wọ́n jẹ́ nìkan pa fáìlì rẹ dé o kí wọn náà lè kọ̀tàn rẹ lẹ́fọ́mọ mọ̀jà sùn o báàbá ti sùn á máa sùn Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ o àní ṣàìsàn o gbogbo àní púpọ̀ òjijì o a sì ní jẹni tí ń wá fún bi ìdààmú ayé ò ní jẹ́ tiwa o ẹ like ẹ share ẹ comment ire o ire gbàǹgbà.